أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. لا إله إلا الله وحده أنجز وحده ونصر حمدا وعز جندا وعز من عذر وودا. لا إله إلا الله ولا الحمد لله إياه مولدين الخطير ولو كره الكافرون. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى صحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أرجو الله أن ينبوى محمد ọlọ́run tí ó tún fi àánú ẹ̀ tó tún fi kó wa jọ nírọ̀lẹ́ yìí ọlọ́run mọ́sá gbà sọpẹ́ fún wa. ọpẹ́ tá a lórí ọlọ́run kó gbà sọpẹ́ fún wa. gbogbo àwọn àfáà wa tí wọ́n ti wà lọ́dọ̀ ọlọ́run mọ́sá bá wa kẹ́ wọn. bàbá ẹni bàbá Sheikh Muhammad Kamaluddin Al-Hadabi, bàbá Sheikh Adam Abdullahi lórí, bàbá wa gbàdúgbò àti gbogbo àwọn àgbààgbà àfáà tí wọ́n jẹ́ àlàyé ọlọ́run tó ti wà lọ́dọ̀ ọlọ́run mọ́sàbá wa kẹ́ wọn. àwọn tí ó ṣẹ́kù ọlọ́run mọ́sàbá bù wọn láṣìírí wọlé Muhammad Rasulullah. gbogbo àwa tí a ti ní òbí lọ́dọ̀ ọlọ́run mọ́sàbá wa kẹ́ wọn. níyà ní bàbá ọlọ́run bá wa gbà bọ́ wọn. àwa tá a ṣì ní láyé ọlọ́run gbogbo tá a ṣe tá a fi tọ́jú wọn ọlọ́run mọ́sà ṣe àsìkí rọrùn náà fún wa. gbogbo àwọn ọmọ wa ọlọ́run jẹ́ fún wa ní àlùbáríkà wọlé aláhàwùlá wọ́dà wọ́jà. Ramadan náà ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ní èní láì ní gbarawa ní àsìkò torí gbogbo wa náà la mọ̀ pé ìfitárì lé ní nǹkan bíi 6:30 bí nǹkan ni kí a tún gbọ́ oúnjẹ mi léyìí tó já sí wípé láàrin nǹkan bíi 30 ṣẹ́jú àfáwà Imam Abdulgalib wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run wọ́n tún fi tàwájí gbogbo èyí tí a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run mọ́sàájú ṣe wá láǹfààní. èyí tó fẹ́ fi tún bá wa sọ̀rọ̀ yìí náà ọlọ́run jọ ṣe wá láǹfààní kó máa ṣe èyí láṣẹ máa láyé fún wa ó já aṣọ ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé nínú ìkẹ́ nínú gẹ̀ wala la hawla wala quwwata. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي بالعهد المتجلى بأسمائه وصفات العهد المحبوب في الأوالم ملكوت والجبروت والناسوت. وصلى الله على خير خلقه محمد sallallahu alaihi wasallam. ẹjá yóò Ànábì dáadáa sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallim. kalimatani afifatani ila rahmani sakilatani fil mizani habibatani ila rahmani subhanallah wa bihamdihi subhanallah subhanallah wa bihamdihi subhanallah
gbólóhùn méjèèjì yìí ó fúyẹ́ lẹ́nu láti wí àmọ́ wúwo ó tẹ̀wọ̀n wájú ọlọ́run wa bí gbogbo wa náà ti máa ń wí lásàlátù ká wí ká fọkàn wí torí pásìkò tá a wà yìí nínú àwọn gbólóhùn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ni ká ní subhanallah wa bihamdihi subhanallah wa bihamdihi subhanallah. Gbólóhùn yìí àfi kí ọlọ́run ni máa báyìí náà jàmù látò káyí ni wà tìbà àti yà yóò gàjíro lọ́hùn min áàlì ìlà áàlì láàrin ká dijú kàlá àìmọye àrà lọ́lọ́run máa ń dá ọlọ́run tó wá ń fi wá dá dáadáa tó ṣe wípé èròǹgbà wa ó papọ̀ mọ́tọ́ ọlọ́run ọba náà ládúpẹ́ mọ́ ọlọ́run máṣe láì gbọ́pẹ́ wa akí ànábùwà Muhammad sallallahu alaihi wasallam ànábì tó fi gbogbo eléyìí tó fi mọ̀ wá tó ṣe yí pé kánábì tó dé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run làwọn náà ti ń gbìyànjú eléyìí lọ́n gbìyànjú eléyìí tọ́lọ́run sì wá ṣe fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wá parí gbogbo iṣẹ́ táwọn ànábì wá ṣe tọ́lọ́run sì fi wá fi gbogbo eléyìí tó wá fà wá náà ṣe kò ń gé ànábì Muhammad ẹ̀já yóò wá ànábì àtìkẹ́ àtìkẹ́ àtàánú kó lọ máa bá ànábì wa Muhammad àti gbogbo àfáàlé ànábì wa Muhammad ẹ̀yẹ ká ní pé Allahumma salli ala sayyidina Muhammad wa sallim ọlọ́run bá amúlọ́bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àmín. Gbogbo àwọn ẹni ọlọ́run tó ti wá lọ ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọ́n. Àmín. Ọlọ́run bá wa ṣe kúrò sí ní fún wọn. Àmín. Ọlọ́run bá wa Muhammad bisimilahi kúrò wọlọ́. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Gbogbo àwọn ẹni ọlọ́run tó kù lórí ilẹ̀ tá a fi òun wọn sáṣọ báyìí ọlọ́run mọ́ṣálá ìdá ní wọn pẹ́. Àmín. Ọlọ́run bá wa Muhammad tó dúró bàbá Sheikh Yunus alábẹ́rẹ́ ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Àmín. Gbogbo ìtàwọn náà ń fẹ́ ọlọ́run bá wọn fẹ́. Àmín. Gbogbo ìtọ́kọ̀ ọlọ́run bá wọn kọ́. Àmín. Ìlànà kan náà ni wọ́n filẹ̀ báwa náà tí àwọn náà ò ní jẹ tán táwa náà ò ní jẹ tán. Oríire ilé ayé àtọ̀ ọlọ́run mọ́ṣálá ìbá wa ṣe fún yín. Àmín. Wọlá ní ẹbí wa Muhammad bisimilahi a'tayna. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shaniyaka huwal abtar. A'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه حملته أمه كرها وضعت كرها وحمله وفصاله قرآن ووضعته قرآن وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أعوذني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأن عملا صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين صدق الله العظيم. Allahu akbar. Àyà yìí
Ọlọ́run kó ẹ̀kọ́ sínú ẹ̀ tó pọ̀ àmọ́ ẹ̀kọ́ kan ní fẹ́ já kọ́ ń bẹ̀ lémi. Suratul Aqaf ní súrà tá a fi ń sọ̀rọ̀, Quran 46 láti verse 12 tọ́lọ́run ti bá wa sọ̀rọ̀ pé innal ladhina qalu rabbuna Allahu summa istaqamu. Tábà wọ́ pọ̀lọpọ̀ wa nínú àwẹ̀ èyí tọ́lọ́run ní a ṣe adúnímọ̀, a tún wá ń pe Ọlọ́run ọba fún ara wa. Ẹ wá wò gbìyànjú tọ́pọ̀lọpọ̀ wa ń ṣe káà tó wọnú àwẹ̀, a ti ṣọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú, a tún wá wà nínú àwẹ̀, a tún wá ń ṣe ìgbìyànjú tá ń ṣe yìí kò ní tá a bá ṣe àláwẹ̀. A máa tún wá ń ṣe láti tètè rójú rí Ọlọ́run ọba. A tún wá ń ná owó tọ́lọ́run ọba fún wa bí amwali kan wa anfusi kan. Lẹ́yìn tá a náwó tọ́lọ́run ọba fún wa tán, a tún wá ń ná ẹ̀mí wa, a ná agbára wa, a ná ẹbí wa, a ná ara wa, a tún ná gbogbo ìtọ́lọ́run ọba fún wa láti fi ṣe kíni, láti fi pàdé ojú rí Ọlọ́run ọba. Ọ̀pọ̀lọpọ̀ wa àwa náwó débi pé ọ̀sẹ̀ẹ̀sẹ̀ àwa náà ń wò pé anáwa náà tún fẹ́ jèrè nínú èrè tọ́lọ́run kó sínú oṣù èrè. Àwa náà wá ń ṣe tààràtàrà. Àwọn kan gbé lọ́sẹ̀ tó lọ, àwọn tó tún gbé lọ́sẹ̀ yìí, àwọn á tún máa gbìyànjú pé báwo ni tún fẹ́ ṣe tó tún máa dájú tàwọn tọ̀sẹ̀ tó lọ. Àwọn tí ó tún gbé lẹ́yìn yẹn wọ́n á tún wá wo pé báwo ni tún fẹ́ ṣe tó fẹ́ dájú tàwọn eléyìí lọ. Àwa ń fi oore Ọlọ́run ọba, àwa fi ń ṣe competition. Àwa ń fi owó tọ́lọ́run ọba fún wa, à ń ná débi pé a fi ń ṣe competition. Kí lọ́lọ́run wá sọ fún wa lé lórí? Ọlọ́run ní innal ladhina qalu rabbuna Allahu. Ẹ̀yin tẹ́ ń pọ́lọ́run ọba, nígbà tẹ́ ń pọ́lọ́run ọba tán, àkíṣẹ́ wa lòdì. Lẹ́yìn tá à ń pè wọ́n tán, summa istaqamu, àwa pọ́lọ́run lásán, a tún wá dúró lé lórí, a tún wá ń ṣègbìyànjú, a ń ná gbogbo nǹkan tọ́lọ́run ọba fún wa. Ọlọ́run ní ẹ jẹ́ ń fi yín lọ́kàn balẹ̀. Gbogbo ìtẹ́ ń ṣe yìí, àwọn Ọlọ́run ọba á sọ yín lẹ́san lórí ẹ̀. Ẹni tí ò ṣe kò lè jàre àwa tá ń ṣe. Ọlọ́run ní ẹ̀san wo láàsán yín? Fala khawfun alayhim wala hum yahzanun. Àkọ́kọ́ ẹ̀san táwọn Ọlọ́run ọba ó sọ yín ni pé fala khawfun alayhim. Ibi tẹ́yìn náà ti wò pé ẹ̀rí bẹ̀rù nílé ayé, àwọn Ọlọ́run ọba ó fi yín lọ́kàn balẹ̀ ń bẹ̀. Allahu Akbar. Ibi tẹ́yìn ti wò bẹ́ẹ̀ rí dààmú, àwọn Ọlọ́run ọba ó fi yín lọ́kàn balẹ̀ ń bẹ̀. Ibi tẹ́yìn ti wá ń wò pé kíní yóò kó sí mi láyà, báwo ní í ṣe àwọn Ọlọ́run ọba ó lànà fún yín bẹ̀. Fàlà áwòfún àléyìn. Ọlọ́run ọba sọ pé ẹ má bẹ̀rù lórí gbogbo nǹkan tẹ́mi Ọlọ́run ọba bá ṣe fún yín pẹ̀lú gbogbo ìtẹ́ ń ṣe yìí. Wàlá hum yahzanun. A sì gbọ́dọ̀ banújẹ́ lórí ìtọ́lọ́run ọba bá ṣe fún wa, torí pé gbogbo nǹkan tẹ́mi Ọlọ́run ọba ó ṣe fẹ́ni tó bá ti ṣe pé kí ni, tó bá ti dúró tèmi Ọlọ́run ọba, wàlá hum yahzanun, tèmi Ọlọ́run ọba ò ní bà wá nú jẹ́. Àkọ́kọ́ ni pé gbogbo ìtà ń ṣe yìí ká fọkàn balẹ̀ pé Ọlọ́run ọba ti gba èyí tá ń ṣe yìí lọ́wọ́ wa, torí pé mímọ̀ ṣe táwa náà ń ṣe yìí kìí ṣe pé bó ti wù wá. Ọlọ́run ọba rò wá rò dáadáa ni, ní dáadáa táwọn òbí wa ti ṣe kọjá, ní dáadáa táwọn èèyàn wa ti ṣe kọjá, ní dáadáa táwọn ẹbí wa ti ṣe kọjá. Ọlọ́run wa ń continue. Ọlọ́run ní ulaika ashabul jannati. Lẹ́yìn táwọn Ọlọ́run bá ti fi láyà balẹ̀ láyé, táà jẹ́ kẹ́ dààmú láyé, Ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣe lé ulaika, gbogbo ẹ̀yin tẹ́ tí wá ń ṣe lé tẹ́ ná ìtọ́lọ́run ọba fún yín, tẹ́ ná agbára tọ́lọ́run ọba fún yín, tẹ́ ná ìyí tọ́lọ́run ọba ṣe fún yín. Ashabul jannati. Ọlọ́run ọba sọ pé nínú oore tèmi Ọlọ́run ọba ó tún ṣe fún yín ni pé lẹ́yìn tí n bá fi yín láyà balẹ̀ láyé,
tí mi ìdààmú yín láyé èmi ọlọ́wọ́n bá tún wá kà yín mọ́ ẹni tó ṣe wípé yóò wà Jánnà. Àmín ya Allah. Àmín ya Allah. Ọlọ́run ní oore eléyìí la fẹ́ ṣe fẹ́yìn tó ṣe wípé ẹ tún fi ìgbìyànjú ẹ tún fi kún yìí tèmi ọlọ́wọ́n bá pa yín láṣẹ. Ọlọ́run wá ní àwọn kan ń bẹ tó ṣe wípé wíwọ àlìjọ́nà wọn ìyàtọ̀ ń bẹ ń bẹ. Àwọn kan ó pẹ́ kó tó wọlé, àwọn kan ó wọbẹ̀ tó ṣe wípé àlìjọ́nà tí wọ́n wọ̀ ìpele ní. Ọlọ́run wá ní àmẹ́yìn tó ṣe wípé ẹ tún wá da iṣẹ́ olóore ẹ ṣe gbìyànjú kún yìí táwọn Ọlọ́run ọba ní kẹ́ ẹ ṣe khalidina fiha. Ọlọ́run ní ẹ máa bẹ́ẹ̀ gbére ni tó ṣe wípé subhanaka Allahumma wa bihamdik ẹ máa wí gbólóhùn yìí tẹ́ ẹ bá ti wá ń wí gbogbo nǹkan tẹ́ ẹ bá ń gbà lérò pé ẹ fẹ́ jẹ́ ó máa bá inú àlùjánnà èmi Ọlọ́run ọba máa ṣe fún yín. Allahu Akbar. Jaza'an bima kanu ya'malun. Eléyìí tá a wá fi ta yín lọ́rẹ yìí kì í ṣe pé ẹ kọ̀ déédéé bára yín bẹ̀, kì í ṣe páwọn Ọlọ́run bá kọ̀ déédéé ṣe fún yín. Jaza'an bima kanu ya'malun. Ìpín táwọn Ọlọ́run bá pín fún yín lórí níná tẹ̀yìn náà ná táìmù yín, lórí níná tẹ̀yìn náà ná owó yín, lórí níná tẹ̀yìn náà ná gbogbo nǹkan táwọn Ọlọ́run bá ṣe fún yín. Ọlọ́run wá ń ṣàlàyé àwọn tó ṣe yí pé wọ́n ó padà tún jèrè èrè ńlá níbi àwọn ìṣe ìgbìyànjú síwájú Ọlọ́run ọba. Ọ̀pọ̀lọpọ̀ àní ká àwàsọwọ́ sàlẹ̀ ń bẹ̀ wọ́n wá sọ iná ní sáàn. Ọlọ́run ní ká ṣe dáadáa sáwọn òbí wa amala tí ó mú wa náà aláwa ni ká ṣe dáadáa sí i tó gbé wa sínú tó pọ̀ ju èyí tí ó sọ̀pọ̀tì ẹ̀ lọ tó ń túmọ̀ sí pé Ọlọ́run ní ká ṣe dáadáa sí ìyá wa ju bàbá wa lọ. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì gan sọ fáwọn ọmọ ẹ̀ pé ẹ ṣe dáadáa sí ìyá yín kódà bí mi gan ṣe jẹ́ ànábì Ọlọ́run ẹ jẹ́ kí dáadáa ìyá yín kó ju tèmi lọ. Ọlọ́run ní lẹ́yìn eléyìí ká tó má ṣe kí ni ká má sọ̀rọ̀ òdì sí wọn. Tá a bá tí wọ́n ń ṣe gbogbo eléyìí yóò máa ran dáadáa táwa náà ń ṣe lọ́wọ́ torí pé ìpín táwa náà ń ṣe yìí ìpín táwọn òbí wa ti ṣe lẹ̀ ni. Torí pé ká tọ́ ọmọ ó wá láti ibi tí bàbá àtìyá tí wọ́n ti pàdé dáadáa táwọn méjèèjì wá ṣe lẹ̀ òun ló padà ń ran ọmọ, òun ló gbé ọmọ débi tó dé, òun làfà kan fi ní sọ̀nà ìwùfà kọ́ ti sọ níwà fàfà kọ́ wàgárísù tọ́ọ̀bà gárísù àfàtọ́ọ̀bà àfáàníṣọ̀nà ìwùfà kọ́ tẹ bá rí iṣẹ́ kan tẹ bá rọmọ kan tẹ bá rí èèyàn kan tó ń ṣiṣẹ́ tó borí iṣẹ́ tó ga iṣẹ́ tó jẹ́ iṣẹ́ dáadáa sọ níwọ̀n afáfá kọ kì í ṣòun gangan ló ń ṣe àwọn tí wọ́n bí gangan ló ń ṣe wàgárísù tọ́ọ̀bà tí ò bá wáyé yín tó gárísù àfàtọ́ọ̀bà ó dàbí nǹkan tá a gbìn sínú ilẹ̀ bá a ti wá gbìn sínú ilẹ̀ yìí tó bá jẹ́ pé lẹ̀ dáadáa ni yóò so nǹkan dáadáa jáde tó bá jẹ́ pé kì í ṣe lẹ̀ dáadáa nǹkan burúkú ni yóò so jáde. àfáà kan náà tiẹ̀ tí wá sọ pé tí ò bá tún wá yé wa tó àfáà ní tẹ́ ẹ bá rí atẹ́gùn tọ́lọ́run bá gbé wá bátẹ́gùn yìí tó bá játẹ́gùn tó da bátẹ́gùn yìí ṣe ń bọ̀ tó bá wá kọjá ń bi òkú mbete nǹkan tó ti kú tó ti ń jẹrà tó bá wá kọjá ń bẹ̀ tó bá gba òórùn nǹkan yẹn kọjá òórùn nǹkan tí ó bá kọjá yẹn òun láà máa gbóòórùn tó ń túmọ̀ sí pé bátẹ́gùn yìí ṣe dá tó òkú mbete yìí ti bátẹ́gùn yìí jẹ́. Ọlọ́run wá ní kí ni ká ṣe dáadáa gbogbo dáadáa ìgbìyànjú tá à ń ṣe yìí yóò á bà lérè níbi tó dáa. ọwọ́ ìsàlẹ̀ tí fẹ́ ló ń bẹ̀ òun náà níbi tọ́lọ́run tí wá ní wà ní kulli darajatin mimma amilu wá ní ìwà àfihàn amalahum wa hum la yuslamun ẹjẹ́ agbọ́dọ̀ tóbi. Ọlọ́run ní wálé kulli darajatin mimma amilu gbogbo bẹ́ẹ̀ náà ti wá ń ṣe gbogbo bẹ́ẹ̀ ti náwó yín fọ́lọ́run ọba gbogbo bẹ́ẹ̀ ti nágbára yín fọ́lọ́run ọba gbogbo bẹ́ẹ̀ ti ná táìmù yín fọ́lọ́run ọba àsìkò tá a wà yí ẹlòmíín fi ń faṣẹ́ lọ́wọ́ ni
gbogbo wa náà sì la níṣẹ́ tá a lè ṣe gbogbo wa láà níbi tá a lè ti gbowó a wá fi àsìkò ilẹ̀ ayọ́lẹ̀ fọlọ́run a wá fi ilẹ̀ lásán àwa náà tún wá ná ìtọ́lọ́run ọba fún wa ọlọ́run wá sọ fún wa pé wá lè kó lè dá ajá tí mi máa àmì lu pẹ̀lú gbogbo ìtẹ́ wá ń ṣe yìí ọlọ́run ọba sọ pé èmi ọlọ́run ọba mi ń rí yín mi mọ nǹkan tẹ̀ ń ṣe èyí tẹ̀ ń ṣe níṣẹ́ èmi ọlọ́run ọba ń rí bẹ́ẹ̀ tí ń ṣe òdiwọ̀n bẹ́ẹ̀ tí ń ṣe èmi ọlọ́run ọba rí wálé ìwà àfihàn àmàlà bẹ́ẹ̀ sì tí ń ṣe ẹ̀sọ́ ń bẹ fún yín tẹ̀mí ọlọ́run ọba ó sọ yín bọ́lọ́run ọba bá wá ń sọ wá lẹ́san àwa náà ó gbọ́dọ̀ máa sọra wa lẹ́san torí pé gbogbo jọ̀mọ́ táwa náà wáyìí ìgbìyànjú tá ń ṣe ń bẹ ìgbìyànjú yìí ló ń jẹ́ káwọn àáfàá náà máa wò pé ẹni yìí ó ti gbìyànjú tó lásàlátù wálé ìwà àfihàn àmàlà òun náà làwa náà ṣe wá sán lẹ́san àwa sọ ní bàbá àdínì asọ láṣíwájú àdínì asọ ní ṣíàmánù wa asọ ní sẹ́ríkì àdínì ìgbìyànjú yìí àtúntò àwọn kan náà àdínì fẹ́ sí àdínì ẹja gbọ́dọ̀ tóbi tó ń túmọ̀ sí pé pẹ̀lú ìta ń ṣe agbọ́dọ̀ níbi tá a bìlọ́ǹgì sí ó wá jẹ́ alásàlátù ni ó jẹ́ tẹ̀blíìgì ni ó jẹ́ alùsùnà ni ibì kan náà ni wọ́n náà bìlọ́ǹgì sí yẹn ibi tó wá bìlọ́ǹgì sí yẹn wá ní yóò àfihàn àmàlà àfi ká san irú ẹni bẹ́ẹ̀ ká san lẹ́san Ànábì Yunus nígbà tóun náà Ànábì Noah nígbà tọ́lọ́run sọ fún pé kó lọ kan ọkọ̀ òun náà wá kan ọkọ̀ ó pa àwọn ẹbí ó para Ọlọ́run sọ fún pé àwọn ẹbí tiẹ̀ wọ́n ní sínú ẹni tí ó bá wọ tí ó bẹ́ẹ̀ là òun náà wá kọ̀ ó wá kan ọkọ̀ àwọn kan lọ dúró sókè àwọn wà nú ọkọ̀ àti gbogbo àwọn tó kó àtẹranko tó kó àtẹyẹ tó kó ó wá kó gbogbo wọn bọ́kọ̀ tí wá ń ga sí bómi tí ń pọ̀ sí lọ́kọ̀ ń léfò gbogbo àwọn tọ́rọ̀ bá wọn wà lókè gbogbo wọn pátá lomi padà bò nínú àwọn ẹyẹ kan nínú àwọn tí ànábì Noah tó kó ẹyẹ yìí náà nígbà tí omi yìí tó pa gbogbo àwọn ìjọ yìí tó pa wọ́n run tán ànábì Noah wá wò pé báwo lèmi náà ó ṣe débi àwọn ilẹ̀ yìí tèmi náà àti ẹ̀mọ̀ báyé ibi tá a lè tún tẹ̀dó sí ń bẹ ẹyẹ kan wá jáde nú ẹyẹ yìí ó wá ní àfi kóun lọ wò nígbà tó wá lọ wò ẹyẹ yìí wá lọ wò bẹ̀ ó rí pé bẹ̀ ti gbẹ ibi tí wọ́n lè tẹ̀dó sí ti wà ń bẹ̀ ó wá padà wá bá ànábì Noah ó ṣàlàyé fún ànábì Noah inú ànábì Noah wá dùn ànábì Noah wá fún ní chain ó gbèsè yẹn náà lọ́rùn tó ń túmọ̀ sí pé gbogbo ìtawà náà ń ṣe yìí bá a bá ń rìwọ́ọ̀dù ra wa pẹ̀lú ẹ̀san orúkọ tá a fi ń rìwọ́ọ̀dù ra wa yìí tó bá ti jẹ́ pé tójú ọ̀nà Ọlọ́run ni Ọlọ́run ọba ó san wá lẹ́san dáadáa ẹ bá wa já kàárẹ̀ lórí gbogbo ìta ń ṣe yìí gbogbo ìta ń ṣe yìí ó ràn wá ó ràn àrọ́mọdọ́mọ wa wá ní yóò àfihàn àmàlà báwa náà ṣe ń san àwọn ìjọmọ́ báwọn bàbá wa ṣe ń san wọ́n lẹ́san tó ń fà wá síbi tọ́lọ́wọ́n ọba bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n ọba náà ó máa san wọ́n lẹ́san torí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ní tó bá dọjọ́ gbèǹdé alkiyama èèyàn kan ò ní dọ́dọ̀ èmi anabi wa Muhammad àfi pẹ̀lú aṣíwájú ẹ̀ òun ló ṣe pàtó ṣe pé lójú ọ̀nà súfí àbójú ọ̀nà àwọn tí ń tẹ̀lé tọ́lọ́hun wọ́n gbà pé ẹni bá fẹ́ sọnù nílé ayé tó bá ti rí aṣíwájú tó sọnù òun náà padà sọnù ni wọ́n dẹ̀ gbà pé ẹni tó bá ti rí aṣíwájú tó mọ̀nà òun náà padà mọ̀nà ni òun làfáà kan fi ní látẹ̀sẹ̀ abẹ́lẹ́kẹ̀sì láàrin fi kálátì tó bá aṣíwájú kan àbó tí ẹ̀rẹ́yàn kan tó ṣe yí pé ó jẹ́ni tó ṣe yí pé í máa rojú láti ṣe nǹkan
tó bá rí nǹkan ní máa sún sọ́jọ́ mi látẹ̀sà àfáàní má bá ṣe rárá jìnnà sílùú ẹni bẹ́ẹ̀ fi ìkàlà tì í níbi gbogbo nǹkan tí ẹni yẹn lè máa wù níwà torí pé ká ń sọ ọ́ lè bí fàṣádì àkàrà yóò ṣèdò ká ń sọ ọ́ lè hẹ́n mélòó ẹni tó ṣe é pé òun náà lálàáfíà mélòó ẹni tó ṣe é pé èèyàn tó dáa ni mélòó ẹni tó ṣe é pé kò ní ròjú mélòó ẹni tó ṣe é pé inú rẹ̀ mọ́ ká ń sọ ọ́ lè hẹ́n bí fàṣádì àkàrà yóò ṣèdò láti bí ìbàjẹ́ lómi ìnáwó náà ti kọ́ bàjẹ́ títí ẹ̀. nítorí náà gbogbo ìta ń ṣe yìí ọlọ́run ọba ó san wá lẹ́san rẹ̀ ẹ má jẹ́ àká rẹ̀ wàlá táyìnú wàlá tàṣánú wà á ń tún àláọ̀nà kọ̀ǹtún mọ̀ọ́mẹ́rin. wàlá táyìnú ọlọ́run ọba ní ẹjẹ́ ń sọ fún yín lórí gbogbo ìta ọlọ́run ọba bá gbé wá fún yín tẹ́ ẹ bá ti súnmọ́ èmi ọlọ́run ọba tẹ́ ẹ ti ń ṣàdúà tẹ́ ẹ ti ń ṣègbìyànjú tẹ́ ẹ ti ń ṣe nàwáfíl lórí fàrọ́hìd kò ń ṣe ká ṣe náfìlà ká kírun nìkan ló ń pè ní náfìlà gbogbo ìta ń ṣe yìí náà náfìlà ni ìkan tó ń pè ní náfìlà ni nǹkan tó ṣe yí pé ọlọ́run ọba ò pa wá láṣẹ pé ká ṣe àmọ́ wá ṣe. táwa náà bá ti wá ń gbìyànjú lórí ogbó eré ìwàlá ta ìlú ọlọ́run ọba ní a má banújẹ́ wàlá àtàṣànù ọlọ́run sì ní a má fòyà wà á ń tàn àláọ̀nà nǹkan tó mọ̀ọ́mìnì tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ di mùmìnì lédè ọ̀dì ọlọ́run ọba táwa ní mùmìnì òun lẹni tó ṣe pé àjọ ń ṣe gbogbo yìí tá à ń ṣe yìí òun ló ṣe fà tó yẹ pé gbàtọ́ lọ́run fẹ́ pa wa tá a fẹ́ gbà rẹ̀ yá ayọ́ alladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum ẹ wo gbogbo program tá à ń ṣe school sí tá a bá ṣe tán wọ́n ní àmú reference wa tó ń túmọ̀ sí kùránì ló kọ́kọ́ fún wa gbogbo àwọn nǹkan báyìí ẹ̀ẹ́dá gbọ́dọ̀ tóbi tẹ́ bá lọ wo gbogbo bí kùránì ṣe tó ọlọ́run fún ànábì ní reference gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ni yá ó ti ṣẹlẹ̀ báyìí láyé ànábì báyìí ó ti ṣẹlẹ̀ báyìí láyé ànábì báyìí ó ti ṣẹlẹ̀ báyìí báwo ni wọ́n ti ń pààyàn àwọn tó kọ́kọ́ pààyàn ta ni ọlọ́run ṣàlàyé fún ànábì pé báyìí 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 ni ká wá gbìyànjú gbogbo yìí tá à ń ṣe yìí ọlọ́run wọlé ànábì wa Muhammad ọlọ́run jẹ́ abábi tó lérè ọlọ́run jẹ́ abábi tó lérè ọlọ́run má fi ládé dùn wá wọlé ànábì wa Muhammad gbogbo wa tẹ́wọ̀ àdúrà a ṣe sọ̀látò kámílà fún wa ọlọ́run wọlá báwọn àgbàlagbà tí ń lo àsàlátù yìí gbogbo ìgbìyànjú táwa náà ń ṣe yìí nǹkan tí ó dé bá wa nínira tá a fi sọ pé a ṣẹ̀sì Islam mọ́ ọlọ́run má gbé bá wa. wọ́n ní ká tó ṣe ká ṣe la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ká ṣe méje tá a bá ti wá ṣe tán ká wá ké sọ̀látùl kámílà ilé lórí ọlọ́run gbogbo ìrọ̀rùn táwa ní náà tí ó lè wa kú onú Islam ọlọ́run má jà ní láéláé gbogbo ètò ọlọ́run bá ṣe fún wa ọlọ́run já fi gbẹ́sẹ̀ ànábì wa gani wọlá ànábì wa Muhammad kájọ wípa pọ̀ pé la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta subhanaka ẹjẹ́ àjọ wí la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin wọ́n náà wí tiẹ̀ dáadáa la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta subhanaka ẹjẹ́ àjọ wí dáadáa la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin àtúwì dáadáa la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta subhanaka
àmì làbáyé. Bismillahir Rahmanir Rahim. Allahumma salli salatan kamilatan wa sallim salaman tahama. Dàníyàn sábẹ́ Ala àníyàn rẹ̀ sayyidina kó dáadáa. alladhi tan'alu bihi al-uqadu wa tunfariju bihi al-kurabu wa tuqda bihi al-awahiju wa tanalu bihi al-ragahibu wa husnul khawatimu wa yastasqa al-ghamamu biwajhihi al-karim. Àmín. Wa ala alihi wa sahabihi fi kulli lam'atin wa nafasin bi'adadin kulli ma'lumin laka ya Allah ya rabbal alamin. Allahumma man aradana bisu'in farujhu. Mo gba yọ̀ǹda lọ́dọ̀ àwọn ṣẹ́ẹ̀fù wa torí àwọn lọ fún mi ní àdúrà tí fẹ́ wí náà ni kùnúnù lè khamsi lọ pé ọlọ́run wọlá bí wọ́n ti ń lò ó ọlọ́run máṣálá ìgbà fún wa. Àmín. Muhammad. Àmín. Allahumma man aradana bisu'in ẹni bá ro ibi sí wa farujhu ọlọ́run bá wa dá padà sí. Wa man kadana bi kaydin ẹni bá dé ète kan lé wa lórí fàkìdì ọlọ́run máṣálá ìbá wa dá padà sí. Àmín. Wà máa ń bàgá àléyìnà bi khalqatin ẹni tó máa ń gbèrò pé ká parun tìrantìran fáàlìkìwù ọlọ́run máṣálá ìbá wa dá padà sí. Àmín. Rabbi taqabbalta ọ̀bátì ọlọ́run ọba ìwọ náà la tẹ́wọ́ síwájú ọlọ́run máṣálá ìwà gbàdúrà wa. Àmín. Wà ti àwòbátì ọlọ́run ọba máṣálá ìfọ̀wámọ́ gbogbo ìta àti dẹ́ṣẹ̀. Àmín. Wà àjíkùdà àwátì ọlọ́run gbogbo ìta ń gbà ládùúrà àti láàárọ̀ àti lọ́sàn-án àti lálẹ́ ọlọ́run máṣálá ìgbà lọ́wọ́ wa. Àmín. Ya amana al-aifina ìwọ ló máa ń fọ ẹ̀dá mọ́ tó ṣe pé tó o bá fọ mọ́ yóò wá dàbí aṣọ funfun ọlọ́run máṣálá ìfọ gbogbo wa mọ́. Àmín. Gbogbo ní tá a ti dẹ́ṣẹ̀ ọlọ́run fọ̀ wá mọ́. Àmín. Wọ́n láàánú oṣù àfọ̀mọ́ tá a wà yìí ọlọ́run máṣálá ìfọ̀ wá mọ́. Àmín. Ya arhamar rahimin ìwọ lọ́ba oníkẹ́ ọlọ́run máṣálá ìkẹ́ wa. Àmín. Subhana rabbina rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin. Adúpẹ́ fún Ọlọ́run. Adúpẹ́ fún ustaasi wa fún oúnjẹ mi tí wọ́n fún wa. Ọlọ́mọ́sàbá dúpẹ́ fún yín. Ọlọ́mọba wa san yín lẹ́san rí. Bẹ́ẹ̀ ṣe sọ fún wa yìí ẹ tún fi rán wa létí ni kọ́lọ̀ kó wa wọlé àtẹnẹ́bọ̀ Muhammad. Inú oṣù tá a wà yìí tó bá di alẹ́ tẹ́nì kọ̀ọ̀kan wa tá a fi tàràwí tán. Ìwọ náà sọ fúnra ẹ wípé ẹbí tẹ̀lé mi Rabbana taqabbal minna. Àwọn nígbà tó jẹ́ pé wọ́n nìkan ló fẹ́ wí Rabbana taqabbal minni. Àmọ́ tó bá pé ìwọ pẹ̀lú àwọn ọmọ rẹ lẹ́jọ́ fẹ́ wí Allahumma Rabbana taqabbal minna innaka anta as-sami'u ad-du'a. Àdìkò sọ pé Allahumma taqabbal minna innaka anta as-sami'u al-alim. Ẹ̀rí pátáfà wa fún wa níṣì tí wọ́n ń jẹ́ kí a mọ̀ pé gbogbo ìyànjú tí gbogbo wa ń gbìyànjú yìí wọ́n fi ń yé wa wípé Ọlọ́run lóhùn ò ní jẹ wá gún. Àmọ́ àwọn ẹni Ọlọ́run wọ́n ní gbogbo ń tá a bá ṣe jójú ọ̀nà àtọ́ Ọlọ́run lóòótọ́ Ọlọ́run ní jazaa bima kanu ya'malun. Àmọ́ ká tó bẹ̀rù gẹ́gẹ́ bí anabi Ibrahim alayhi salatu wa salam nígbà tó parí Kaaba òun náà wá tẹ́wọ́ sọ́lọ́run olólọ́run o taqabbal minni gbà lọ́wọ́ mi jẹ́ kó jọ tiẹ̀ innaka anta as-sami'u ad-du'a. Dájúdájú ṣe kí wọ́n lọ́ba tí máa gbàdúrà èèyàn gbogbo ohun tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ń ṣe lágbàtàwẹ̀ ti bẹ̀rẹ̀ yìí àbí gbàtàwẹ̀ ti bẹ̀rẹ̀ kan náà ló tí rí nǹkan kan ṣe tọ́kàn rẹ̀ balẹ̀ wípé orí ṣe wá sọ bẹ́ẹ̀ ìpè Ọlọ́run bí mo ti ṣe mọ náà ni mo gbà ṣe yìí mọ́sà tẹ́wọ́ gbà lọ́wọ́ mi ẹ bá ń ṣe há ní kọ́lọ̀ wọlá tànẹ́bùwà Muhammad gbogbo ìyẹn tí gbogbo wa náà ń gbà yìí Ọlọ́run mọ́sà ṣe ní tẹ́wọ́ gbà fún wa. Ọlọ́run kó ṣe ní tẹ́wọ́ gbà fún wa. Ọlọ́run kó ṣe ní tẹ́wọ́ gbà fún wa. Mẹ́wàá tàkọ́kọ́ ti kọjá báyìí àbí a ti bọ́ sínú mẹ́wàá tẹ̀kejì. Àwọn àgbàlagbà wọ́n ní mẹ́wàá tàkọ́kọ́ àforíjì ni ẹlẹ́ẹ̀kejì a fi ṣe kí ni a fi ń wá ìkẹ́ni ẹ̀kẹta yóò wá sọ inú dọ́mà. Mẹ́wàá tàkọ́kọ́ ta kọ́kọ́ gbà yìí a ní sọ pé ńgbà tá ti gbà á ta ti ṣe istighfar ẹ jẹ́ ká tó tẹra mọ́ dáadáa. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wàhálà nábì lọ bẹ́ ó pe ẹrú kan jọ kan
ó ní jẹ́ kí n fún ọ ní àdúrà ìkan lára àwọn aṣíwájú mi àwọn brọ́dà mi tán ti ṣáájú náà làfà sọ lẹ́ẹ̀kan pé nínú Al-Qur'ani Ọlọ́run fún rẹ̀ máa júwe àwọn tán ti ṣáájú fànẹ́bí pé kò mọ̀ pé lágbájá báyìí ó ti ṣáájú sàmọ̀dò báyìí ti ṣáájú àkáyè báyìí ti ṣáájú wọ́n wá ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ fẹ́ náà ó ní kí ni àdúrà aṣíwájú brọ́dà mi náà ó ní àdúrà rẹ̀ ní la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. ẹ̀rí àdúrà kan ni tí gbogbo wa máa ń mẹ́nu bà lásàlátù àdúrà kan ni tó sì jádùá tó téèyàn fi wá foríjì parí nígbà tí wọ́n fún ẹ bá sọ pé la ilaha illa anta ọlọ́run lẹ́yìn ìwọ náà ni subhanaka mímọ́ rẹ ọlọ́run inni kuntu minaz zalimin dájúdájú nínú ẹ̀mí ara mi mo ti ṣàbòsí sórí ara mi ọlọ́run fẹ́ràn kéèyàn ṣe kí ni kéèyàn gan fún rẹ̀ jẹ́wọ́ fún rẹ̀ ńgbàtà Nabi Yunus alayhi salatu wa salam tó pe gbólóhùn yẹn ọlọ́run ní tí yóò bá pe gbólóhùn yẹn ni bá tún ní kẹjà àwọn tó máa lọlẹ̀ kó tó máa lọlẹ̀ ní títí díjọ́ gbé di àlùkìyámà ẹ̀rí ibi táti máa pàdúà yẹn àdúà kan ni tó mú bí ìdá kí ni àyà tọ́lọ̀ fi tẹ̀lé ó ní fastajabna lahu wa najaynahu minal ghammi wa kazalika narjil mu'minin ọlọ́run nígbà tó pè wá pẹ̀lú gbólóhùn yẹn àwa gbọ́ pípé rẹ̀ bó ṣe pè wá a sì yọ kúrò nínú ìdààmú ẹ bá ń gbọ́ lọ́n tóbi ọ̀rọ̀ ọlọ́run ni ó nígbà tó pè wá ó ní fastajabna lahu wa najaynahu minal ghammi wa kadhalika narjil mu'minin ọlọ́run nígbà tá a gbọ́ gbólóhùn tó fi pè wá yẹn tó ti jẹ́ ká mọ̀ yìí pé gbogbo inú ìdààmú tó ń wà yẹn àwọn ọlọ́run náà ni a ní tó tọ́ sí nígbà yẹn ó nígbà tí ó wá pè wá tán fastajabna lahu àwọn ọlọ́run wá dá lóhùn a ti mọ̀ wípé ó ti mọ̀ ní tóun ṣe lẹ́yìn yẹn táwa dá lóhùn tán ọlọ́run tún wá ń ṣàlùkáwà ní wípé gbogbo àwa tí a bá tún nígbàgbọ́ nínú òun ọlọ́run tẹ́ ẹ bá ti fi gbólóhùn yẹn bẹ̀mí ìdá yín lóhùn ẹ bá ń gbọ́ lọ́n tóbi ṣe rí pé ọlọ́run yìí sì sọ bẹ́ẹ̀ kó tún ní bẹ́ẹ̀ kọ́ oníbà Nabi Yunus ti pè mí yẹn tí mo dá lóhùn ìwọ tó bá tún fi gbólóhùn yẹn bẹ̀mí tó bá ti wà nínú ẹni tó nígbàgbọ́ nínú èmi ọlọ́run gbà í pé yín dẹ̀ lóhùn nítorí ìdí èyí mẹ́wàá ẹlẹ́kejì tá a bọ́ sí yìí kódà tí wọn náà bá fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run kọ́kọ́ ka níwọ̀n bá la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin mẹ́ta ló lè wí ni méje ló lè wí ni wí tọrọ tó fẹ́ tọrọ kó wá fi sóra kan bá ní kó fi lé kó tún wá fi la ilaha illa anta kó tún fi gbẹ̀yìn ẹ̀ ẹ̀rí pé tọ́lọ̀ sọ ni pé ó ní gbogbo ẹni tó bá tó nígbàgbọ́ nínú ẹ̀mí ọlọ́run